Yero. Yero. Ṣe wèrè. Ojibi, will you marry me? Oh, but that's Saamu mi like ẹ má mú mi ṣeré jàre. Ṣé serious? Ojibi, will you marry me? Say yes, 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 say yes. Ẹ̀ṣọ́ ọjọ́ gbogbo. Mr. Ọdún. Adúpẹ́ pẹ́ òkú. Láwọn ìlénu mọ́rẹ́ o, ọba lóore. Adúpẹ́ pẹ́ òkú. Láwọn tóbi jù, ọba lágbára. Ọdún lóní. Ẹ ṣeun gba gbogbo, ẹ ṣeun ọjọ́ gbogbo, ẹ ṣeun gba gbogbo, ẹ ṣeun ọjọ́ gbogbo. Expensive, ẹ ṣeun gba gbogbo, ẹ ṣeun ọjọ́ gbogbo. Right on pastor. Right on pastor. Wo ìwọ lóríire tó o lè ṣe olúwa o ṣe tó máa gbọ́ ògùjù. Farabalẹ̀. Orí títí tí ó bá lá ògùjù. Ọjọ́rí. Tó o bá lo extra 30 years sí láyé pẹ́pẹ́ mi lórúkọ mi lọ. Sọ pé olúwa o ṣe. Orin tá a fi kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn òun náà la máa fi bẹ̀rẹ̀ lẹ́yìn èyí àwọn pé Pastor IP Adeniyi for opening prayer. All right, thank you. Join me as I welcome Tanimola Akinshola for praises. Praises. Yeah. Come on. Everybody lift up his arms. The King of Kings. The Lord of Lords. The Ancient of Days. The Rock of Sharon. Pàtẹ́wọ́ ẹ láìkí mọ́tò
ẹ fẹ́ kọ́lé rẹpẹtẹ irọ́ ni o ìdọ́dù náà kí ló dé ẹ fẹ́ mọ̀ ta lẹ́ni ẹ fẹ́ mọ̀ ta mọ́tò ní orúkọ Jésù Kristi ọba àwọn ọba a ó kọ́lé a ó ralé a ó ní mọ́tò rẹpẹtẹ Jésù Olúwa wa nígbà máa fi àkókò pé bàbá mi kí mú wá bí kí mú máìkì yẹn wá sà láti wá fún wa ní opening prayer ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ ayọ̀ fún bàbá yẹn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n ó bá ti sà. ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù orúkọ Jésù ní orúkọ Jésù Ọlọ́run á yìn ọ́ gbé ọ̀gá àdúgbò ọ̀fẹ́ ńlá rẹ nínú ayé wa nígbà tí ọdún yìí ti bẹ̀rẹ̀ láti mọ̀ pé December 25 a sì ń bọ̀ wá bí àtàwọn tó ti bi tó jìnnà wá àtàwọn àtàwà ní lílo yìí ó mú wa débi ilé àtàláfíà Ọlọ́run á yìn ọ́ gba ọpẹ́ wa àdúpẹ́ lórí àwọn bàbá wa tó ń lò àdúpẹ́ lórí àwọn bàbá wa àgbà àti àwọn màmá wa pàápàá lórí ìdílé yìí Ọlọ́run tó wà pẹ̀lú wọn ohun tí iye ọjọ́ ìgbà àtàkókò òjò ṣẹlẹ̀ Ọlọ́run á yìn ọ́ Olúwa gba ọpẹ́ wa orúkọ Jésù olùgbàlà gba ìyìn wa Olúwa gba ọpẹ́ wa àdúpẹ́ lórí àwọn bàbá wa ètò ń lò fún nǹkan takuntakun yìí àti àwọn òṣìṣẹ́ gbogbo àwọn òṣèré gbogbo agbàdúrà Ọlọ́run ẹ ṣé gba ọpẹ́ wa ògo ni fún orúkọ rẹ Jésù Kristi Olúwa wa. mo tajú kọ́ ambassador wa ògo ti wọlé báyìí ambassador wa ògo tó lé gógó ambassador wa bàbá àwọn èwe ambassador wa. ẹ ṣe ìgbà gbogbo ẹ ṣeun ọjọ́ gbogbo ẹ ṣe ìgbà gbogbo ẹ ṣeun ọjọ́ gbogbo. lórí ayé ọdún Adékọ́lá dúpẹ́. Saamu Alajo máa wọlé márùn-ún gbogbo ara mọ jẹ sí mi mo sọ ma ní mọ nílò lọ́jọ́ ayé gbogbo àmọ́ pé wá ẹ ṣe ìgbà gbogbo ẹ ṣe ọjọ́ gbogbo sá ẹ ṣe ìgbà gbogbo ẹ ṣe ọjọ́ gbogbo. Mr. Ọdún adúgbẹ́ pé okun láwọn ìlú mọ́rẹ́ ọba lórí. ó ti kọjá níbẹ̀ ó ti fi pátó dá sílẹ̀ o kò ní kọjá ẹ̀ láìpèsè ohun tó kóyè pàtó bá ń kọjá láàrin ọ̀pọ̀ ó yóò bẹ̀ sọ̀rọ̀ ó yá nítorí ìwé ìgbọ́nà má kọjá mi má kọjá mi má kọjá mi má kọjá bóyá bóyá mi bóyá bẹ́ẹ̀ ó wà èèyàn dún èèyàn dún bóyè aláyé ló wá bá wọn ni ó wá gbọ́dún ni kò ní kọ́ ọjà ẹ̀ ó wá gbọ́dún ni ó wá gbá ọdún. ok wọ́n ní némi ẹ̀ ń bọ̀ àwọn máa wá kọ́nsátì kọ́kọ́ December 30 ire òní kọjá wa Saamu Alajo ire òní kọjá wa máa kọjá ó yá wọ́n ní kó bá wọn tó wá bó sí àyè wá dà ó lẹ́bí sí tó bẹ́ẹ̀ yẹn ọ̀nà rẹ̀ pọ̀ iṣẹ́ rẹ̀ ní priority yẹn kò má sí kò sí táyà rẹ̀ jẹ́ wẹ́wẹ́ kan àyè wá dà wọ́n ní kó bá wọn tó wá bó sí àyè wá dà. Oh, ladies and gentlemen, right about now, yeah, we want to bring up on mic, yes, sir, on stage, on microphone, and on stage, an amazing man, big man doing big things. DJ, Ores, DJ, yeah, Ambassador Odunlade Adekola for
opening speech. ẹ ṣe gan mi ò lọ́rọ̀ púpọ̀ láti sọ bí nǹkan tí mo ti máa ń sọ ní gbogbo ọdún náà ni ebi kọ́ ló ń pa àwọn èèyàn tó wà ń bí ìyà kọ́ ló ń jẹ àwọn èèyàn tó wà ń bí àìrówó náà kọ́ ló ń jẹ àwọn èèyàn tó wà ń bí ohun tí àwọn èèyàn yìí wà ń bí fún òun ni ìfẹ́ tí wọ́n ní sí ìdílé Adékọ́lá tó jókòó yìí ní agbára Ọlọ́run wọn ò ní wá ayé tì ní gbogbo ibi tí ẹ ti wá tí ẹ fi jókòó nítorí ìfẹ́ tẹ́ ní yìí ẹ ní fibẹ̀ ṣàwátì o wọn ò ní fi yín ṣàwátì ìfẹ́ tẹ́ ní tó wà láàrin wa sí yín náà kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. ẹ̀kejì inú mi dùn wípé gbogbo wa láǹfààní àti jókòó bá a ṣe wà yìí ẹni tó ti ń wá sí Christmas yìí Christmas tá à ń ṣe yìí ẹni tó ti ń wá sí bíbí ọdún 6 sẹ́yìn kó nawọ́ sókè. ṣé àyè gbà wá díẹ̀ lọ́dún yá bí ó gbà wá ẹ pàtẹ́wọ́ fún Jésù. nítorí tiwa la ṣe gbìyànjú bí ipe kí àyè túbọ̀ lè gbà wá dáadáa Ọlọ́run ò ní járí bí o àní kúkú òjijì o mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá yẹn ní ìṣẹ́jú kan gbogbo ibi tí olúkálùkù bá wà ẹ jẹ́ ká dákẹ́ fún ìṣẹ́jú kan fún ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọ kéékèèké ní Ìbàdàn torí a gbọ́dọ̀ tanra wa jẹ irú nǹkan tó ń ṣe níbàdàn là ń ṣe níbí irú àwọn ọmọ tó wà níbàdàn náà wà níbí àfi yọ ẹnikẹ́ni àmọ́ nítorí nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn náà ó dùn wá a ti fẹ́ cancel program yìí a ti fẹ́ cancel ẹ̀ màmá ẹ má ní hà mo rí pé àwọn èèyàn kan ní hà ẹ má ní hà Ọlọ́run ò ní járí bi a ní ṣoore ṣe o nítorí àwọn ẹ̀mí tó sọnù tí ò wù wá tí ò wù ẹnikẹ́ni ẹja dákẹ́ fún ìṣẹ́jú kan fún wọn. kí Ọlọ́run kí ó fi ìdùnnú àti ìrọ̀rùn àti ẹ̀mí gígùn fún àwọn ẹbí tí wọ́n sọ àwọn ọmọ náà nù kí Ọlọ́run sì tẹ́ wọn sí afẹ́fẹ́ rẹ̀. ẹ ṣé gan láì ní fàkókò ṣòfò àwọn ẹ̀bùn wà níbi tí àwọn èèyàn wá fẹ́ jẹ lọ́tún lọ́sẹ̀ ẹ má jẹ́ ká sọ di ariwo ẹ má jẹ́ ká sọ di ìjà oúnjẹ tó wà níbí pẹ̀lú ògùn Ọlọ́run ẹ lè jẹ tán ẹ ti mọ bí mo ṣe máa ń ṣe ẹ̀bùn tó wà níbí ẹ̀yin ìyá tó wà níbí ẹ lè gbà tán ní last year ta ló lè testify sí kó nawọ́ sókè ṣé gbogbo akọ́lá gba nǹkan tẹ́ ẹ bá ti jókòó jẹ́jẹ́ ẹ gbà á ọmọdé wà àgbà wà abilékọ wà student wà ẹ má jà sọ dìjà o lágbára Ọlọ́run ayọ̀ lẹ fi débí ayọ̀ lẹ máa fi padà sílé yín o ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín o thank you. Thank you so very much, sir. Yes, sir.
For the next 10 to 15 minutes, Yes. let's enjoy our amazing man. Boy Bass! Ìlà pé bọ́ ọlọ́run gan, òbí dá wa lọ́lá. Ìlà pé bọ́ ọlọ́run, òbí dá wa lọ́lá. Ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n á ṣe mí, ṣùgbọ́n wọn ò lè rí bí bí ó ṣe. Ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n á gbógun, ṣùgbọ́n wọn ò lè borí mi. Wọ́n kóra wọn jọ lọ́nà kan sàn, lọ́nà méje. Wọ́n kéde lọ́lẹ̀ lọ́dọ̀ kan sàn. Olúwa sọ ara wọn dẹ̀ túká. Ará ilé mi wọ́n wà níbẹ̀. Gbogbo wọn lọ́fẹ̀ẹ́ jẹ̀wẹ̀ lọ́kọ̀ọ̀kan. Nítorí mo ní bàbá kan tí ó bá bẹ̀rẹ̀. Òun lálẹ́ àmọ́. Fadá ò ọlọ́run bàbá lọ́la. Èmi máa rí iṣẹ́ ọlọ́run bàbá jíde. Ọlọ́run bàbá jíde. Ó èmi máa rọwọ́ iṣẹ́ rẹ̀. Ọlọ́run 1940. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yàtọ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ṣe yàtọ̀. Ó èmi ta èmi ọlọ́run jẹ́ fún ọyọ ìjọ fún ọ. Ọdún this guy got another one no day. 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 Oya wẹ́pẹ́, ó ṣe mí dàbí òun. Ó pín ẹni ìpín tí kò jọ tẹnìkejì. Yéésù ni o. Ọmọ Adékọ́lá ó lálẹ́ o. Ìwọ làmì àṣẹ̀dá látọ̀rọ̀. Àdágbẹ̀yìn nìyẹn. Ó wá fi ẹjọba ògbógbó tó ti kọjá. Ẹ̀gbọ́n mi, ó dá èésù ẹni re. Kàmọ́ èmi ni bẹ́ẹ̀ ni àṣelédùmarè. Kàmọ́ state àbí lòun ìwọ làmì. Àyànmọ́ ògo ogún rẹ ni. Ọkọ ìyàwó tuntun. Àkọ́rí rẹ̀ ojú ògo rẹ ni. Kàmọ́ ó ní ìyí ẹ̀ nínú. Ẹni orí ẹ orí kan. Erékeré bá mi sọ fún Kàmọ́ wípé ẹni tí ó rí ẹ kò rí kan. Kàmọ́ ṣe gbà mí lọ́dún erékeré o. Ẹni tí ó rí ẹ. Ọmọ Odunlade Adekola mi. Àwọn ológo ọmọ nìyẹn. Ẹni tí ó rí ọdínwó fún Ìbàdàn. Wọ́n bọ́ Adékọ́lá mi dúpẹ́. Odunlade padà. Ọmọ ìgbàró. Ẹni tó lọ́rùn ṣe tiẹ̀. Ta ló lè kọjú ìjà sí? Ẹni tó lọ́rùn ṣe tiẹ̀ lórí Adékọ́lá o. Ta ló lè kọjú ìjà sí? Wọ́n sọ ọmọ mi mi. Ẹ ó fayọ̀, ẹ kún fayọ̀, ẹ ké aleluya. Ẹni tó lọ́rùn ṣe tiẹ̀. Ta ló lè kọjú ìjà sí? Ayọ̀ Babalọ́lá mo ní olómi ìyèrè. Omi ìyèrè, ìyèrè o, omi ìyèrè o, ìyèrè o, omi ìyèrè. Ẹ̀yin ọba ògo, òun ní Ọlọ́run. Wọ́n sọ fún màmá mi Adékọ́lá ni. Ẹ̀yin ọba ògo. Òní Ọlọ́run. Ó ìfúnṣẹ́ ìyanu rẹ̀ tí ó ti fi hàn. Ó wà pẹ̀lú ó wà pẹ̀lú àwọn èrò mímọ́. Ó sì jẹ́ ìmọ̀lẹ̀ wọn. Ó sì jẹ́ ìmọ̀lẹ̀ Adékọ́lá ò lọ́sọ̀ọ́ lọ́rùn. Màmá Odunlade o. Ẹ̀yin áńgẹ́lì mímọ́. Kí gbogbo yín jùlọ tẹ̀wọ̀ ojú rẹ̀. Kí gbogbo jọba rẹ̀ báwo ti lọ. Màmá mi iṣẹ́ rẹ̀ yóò bọ̀ lórí Adékọ́lá family.
iṣẹ́ rẹ̀ yóò máa rí. Fìbùkún fún òun, fìbùkún fún òun. Ìrìn àjò mi tẹ́ni mo kọrin, mo tọ́ka sí káfárí nípa ẹ̀jẹ̀ náà. Ìdánwò lóde nínú lọ dágbé nílé. Jésù ló tọ́ mi lọ ìṣẹ́gun. Ó àmọ̀fẹ́ rí Jésù kí n bá wojú. Mọ́mí kì í máa kọ́ ní títì. Adídàdà nínú ọkọ̀ ní gbogbo sófin. Ẹ̀gbọ́n ìjà tán òkè ilé mi. Ó yá wá gbọ́ mọ́ mi, kí ló ń ṣẹlẹ̀ lóde ọ̀run o? Àṣà Olúwa lóde. Ẹgbẹ́ tó bóyá náà fẹ́ gbà. Ṣé kó ń sọ̀rọ̀ ẹ̀? Sábẹ̀ tètè. Gbogbo Chinese gangan. Èèyàn tèmi kàmọ́ ṣe gangan ni. Ó ṣètò mọ́jọ́mọ́ lọ, kò sọ́mọ náà tí ó jọ iṣẹ́. Kí ló ń ṣẹlẹ̀ lóde ọ̀run? Àṣà Olúwa nílé. Èlìmí lórúkọ àwọn kú ọdún. Pásọ Ṣìgbó. Bóyá gbọ́ pé tán. Èlìmí lórúkọ àwọn màlẹ́kà. Ẹ wá wo màlẹ́kà tó ṣẹ̀ṣẹ̀ dé. Ẹ wá wo màlẹ́kà tó ṣẹ̀ṣẹ̀ dé. Èlìmí sọ̀kà. Gbé sókè. Èlìmí lórúkọ àwọn kú. Pásọ Ṣìgbó sanwó mọ́ mi. Èlìmí lórúkọ àwọn màlẹ́kà. Ẹ wá wo màlẹ́kà tó ṣẹ̀ṣẹ̀ dé. Ẹ wá wo màlẹ́kà tó ṣẹ̀ṣẹ̀ dé. Èlìmí sọ̀kà. Bóyá ẹ̀wà bàbí Jésù yìí ó làbò. Ẹ̀wà bàbí Jésù báwo làbò bí ó. Nínú jí ayé ó sọ mi ó ra kàbí. Kò máa sọ̀rọ̀ bí Jésù yìí tó bá lówó. Ẹ̀wà bàbí Jésù yìí ó làbò. Lọ́dọ̀ Adékọ́lá ẹ̀wà bàbí Jésù báwo làbò. Ẹni ọlá òkè nínú jí ayé ó sọ mi ó ra kàbí. Kò máa sọ̀rọ̀ bí Jésù tó bá lówó. For the many things you don't do for me, Jesus, your love is so great. Mi ò lè ṣàkàwé iṣẹ́ ọwọ́ rẹ̀ láyé mi bàbá o. Ribiribi ló ṣe o. Aráyé sọ pé ó ti tán, bàbá ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Àánú ni mo rí gbà, lọ́wọ́ rẹ̀ ò wá bà padà. Jesus, your love is great in my life. Listen, ti bá ní kíkà ọdún kọjá lọ kò sọ́dọ̀ àmì rẹ̀. Àánú tí mo rí gbà iye bí ẹni kò sẹ́ni ìbí rẹ̀. Ọdún ó sátẹ́jú rẹ̀ gbọ̀dọ̀ ó ti mú mi dúró ní lọ́ṣíṣí kò sọ́dọ̀ àmì rẹ̀. Èmi aráyé solókun mọ́lẹ̀ olúborí ló bá mi tù ó. Ẹbí láyàgò ẹ̀jẹ̀ ń ráyè ké fáráyé kò sẹ́ni ìbí rẹ̀ o. Rárá o, ó ti wá bí o ti rí kò sẹ́ni ìbí rẹ̀. Ọ̀mọ̀ràn tó wọ ní ìpínlẹ̀ kadà òun ló bá mi tú olúmọ̀ mi ló ṣayé mi rẹ̀. Odunlade Bàlàbá fi yọwé Ọlọ́run ta ló lè bá ọ̀dọ́ gbà. Ó yẹ ẹ̀wọ̀n pé náà kíkan. Ìpè yìí rẹ̀ kò dùn jákèjádò létí gbogbo ẹ̀dá. Ó ti dé ọdún ìdá sílẹ̀ ti dé. Padà ẹlẹ́ṣẹ̀ padà. Adékọ́lá ọdún ìdá sílẹ̀ ti dé. Padà ẹlẹ́ṣẹ̀ padà. Ó lábí àjàsà. Ìgbà tó bá kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn. Bá kọjá lọ lára mi ò láyà ọgọ́gbọ̀n. Ìgbà tó bá kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn. Bá kọjá lọ lára mi ò láyà ọgọ́gbọ̀n. Ó lábí àjàsà gbà tó bá kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn. Bá kọjá lọ lára mi ò láyà ọgọ́gbọ̀n. Ìgbà tó bá kọjá láàrin ọ̀pọ̀ ènìyàn. Ẹ̀gbọ́n mi bá kọjá lọ lára mi ò láyà ọgọ́gbọ̀n. Ìjọ mi máa tọ́ lóko rẹ̀. Ìyàwó yọ lókè. Àwọn tìjọ mímọ́ bẹ̀rẹ̀ hallelujah. Ẹ̀yin tìjọ mímọ́ dà jẹ́ ìrànwọ́ ẹ lókè, jẹ́ ìrànwọ́ ẹ lókè, jẹ́ ìrànwọ́ ẹ lókè, jẹ́ ìrànwọ́ ẹ lókè.
ẹ̀yin tí CAC dá jẹ́rọ ẹ lókè jẹ́rọ ẹ lókè ìdáyé tóbi sọ fún gbogbo ẹ̀yin tí kérúbù dá jẹ́rọ ẹ lókè jẹ́rọ ẹ lókè ẹ̀yin tí rìdíìmù dá jẹ́rọ ẹ lókè ìdáyé tóbi rọ ẹ lókè ẹ̀yin tí African Church jẹ́rọ ẹ lókè jẹ́rọ ẹ lókè sọ pé ọjọ́ agbára náà ti ọ̀sán lù lásọjọ́ bí wọ́n palẹ̀. Ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run. Àwọn ẹyẹ wọ̀ pé lónìí. Àwọn ẹyẹ wọ̀ pé lónìí. Lónìí orí ọ̀fẹ́. Ìràwọ̀ méje ló yọ ní òkè ọ̀run. Àwọn ẹyẹ wọ̀ pé lónìí. Ẹja kò bẹ́ẹ̀ àwọn mùsùlùmí gan bẹ́ẹ̀ ń bí. Àlàó mọ̀sálí àlà. Àlàó mọ̀sálí àlà aláṣẹ ìdìnnà wọ́n mọ̀dù jẹgbà. Àlàó mọ̀sálí àlà Àlàó mọ̀sálí àlà aláṣẹ ìdìnnà wọ́n mọ̀dù. Wọ́n máa bá sọ́lá tó ránṣẹ́. Wọ́n máa bá sọ́lá tó ránṣẹ́. Wọ́n máa bá sọ́lá tó ránṣẹ́. Ẹ̀sìkò wọ́n máa bá. Ayọ̀lẹ́lu ìgbà tẹ ò jẹ́ máa gbé tẹ ò jẹ́ máa gbé tẹ ò jẹ́ máa gbé ayọ̀ kó máa bá àṣàlátù. Àwọn tí dá ń kú lóní àṣàlátù ní mọ̀ ọ́n ṣe títí ayé ni o. Ẹ̀sìkè kò wá mọ̀ ní mọ̀ tẹ̀lé tí mo mọ̀ ní. Lélòdòkúta àṣàlátù ní bá ṣe. Ẹ̀sìkè. Odunlade o ìgbà tí mo ń jẹun láláì lẹ́rọ ẹnì kan orí mi. Ìgbà tí mo ń jẹun láláì lẹ́jà ẹnì kan ò bínú rárá. Nísàyìn náà bá wò mí dàgbà. Tí mo lè jẹun lẹ́ẹ̀mẹ́ta àjẹkánú ẹni pé ń gbájà èmi lò. Kẹsọ̀rọ̀ ayé dọ̀bọ̀ kún oníyẹ̀rì. Kẹsọ̀rọ̀ ayé di ṣàkìyọ̀ apẹ́jà o. Kẹsọ̀rọ̀ ayé dàkúrákúdà. Tọ́lọ́yìn mo pè ní kọ́kọ́dà lágbára ọlọ́run o. Lágbára aláwùrọ̀ bí ọlọ́run fún ọjà yìí máa yẹ. Ẹ̀bùn ṣó ìyá ìṣerú o. Ẹ̀bùn àjẹ́ ìyá ìṣerú o. Ẹ̀bùn amọ́niṣẹ́ ni àfàìmọ́niṣẹ́ ni àṣẹ ní tọ́bọ̀ ní dárò. Ọmọ ara ayé àwọn yẹn ṣe é rú. Kàmọ́ àbọ̀ṣẹ́ rẹ̀ mọ́ alárùkà. Ẹbí yóò yí ní babaláwo ẹ̀ tó lè rú láyé rí. Ìparí ajá kan kì í jẹ́ fún òkèdè o. Ìparí ajá kan kì í jẹ́ fún òkèdè o. Ajákájà ẹ̀ tó bá dán o. Ọlámilẹ́kọ̀ọ́ ayàdìgbò olúwi. Ẹsẹ̀kẹsẹ̀ ni ó yàwó. Ọlátúnjí wọ́n á máa gbó káyé. Kò ní lè rí tọ́jú ẹ̀ kó tó lọ láyé bí. Ajá náà á di wèrè. A máa bù kíjẹ́. Òkè gájòkè. Olúwa mi ò ní jẹ́ nínú òun rẹ̀ sábà. Rúùtù olórí àǹtí ọmọ olówó dúró amájídé gbéṣeré ọmọ amọ́lẹ́sẹ̀ bíi alàrí aróhùn kì í rárá àwọn mẹ́nu kúrò ní tòun ọmọ ajíwọ́ ní tún ọmọ ají lọ́la ẹ̀ṣọ́ ọmọ ajídọ́gbọ́ wo dára bí egbin ló ń ṣe wá lówó tòkòrò ọmọ asunkún gbadé rúùtù o òun làkọ́dá o bí ẹ̀dọ̀ wọ̀gẹ̀rẹ̀ o òun làkọ́dá o bí ẹ̀dọ̀ wọ̀gẹ̀rẹ̀ o olówó òdùdú ọmọ ají gbègbè ṣeré olówó màmá ọba mẹ́rin màmá ọba 44
Elédùmarè ló ń ṣọlá ẹ̀kọ́ bàjẹ́ rí. Rúùtù máa gbọ́ àwọn ọmọ mi wọ́n ń sanwó ẹ̀ wọ́n ní ògo ló jí ẹ̀ lóru àgbọ̀. Ògo ló jí ẹ̀ láàárọ̀ òní. Ògo tèmi tẹ̀ ń jẹ́ra bá. Táwọn ọ̀tá rẹ̀ sọ̀rọ̀ tèmi. Rúùtù wá gbọ́sẹ̀ ẹ wò wọ́n lógo láyé. Báwo la ṣe fẹ́ lógo lọ́run? Wọ́n lógo láyé. Ṣáyọ̀ ẹ̀sùn sí báwo la ṣe fẹ́ lógo lọ́run? Ó pọ̀ ṣọ́fẹ́ bomi bàrà wọ̀dù. Ṣọ́fẹ́ bomi bàrà wọ̀dù. Ẹ ṣe ìràwọ̀ tó lù àdá. Tòsáínù tí o ṣe ìràwọ̀ tó lù àdá o. Ìràwọ̀ tó lù àdá tí o ṣe bomi bọ̀. Thank you. Thank you. Bóyé best. Akọ tèní mákọ tànà bóyé. Ọlọ́run ó ti dùn jù ó ti wọ̀ pa jù. Bóyé best, God bless you my wonderful brother. Ọlọ́run pàtẹ́wọ́ ayọ̀ fún Bóyé best ẹjọ́ ìwọ tó mọ̀ pákàdùn òní mú lọ́wọ́ láíláí. Bábí pàtẹ́wọ́ ayọ̀ fún Bóyé best. Ẹnjìníà ó yá ṣe ṣe ń kó dáadáa. Máìkì ti lọ fà o. Olúwa a máa rọ́wọ́ yín o. Àwọn tó ti gàn wá tún wá fọ́ láwa tọrọ. Gbogbo àwọn tá a ti ràn lọ́wọ́ tán ṣe bí Ọlọ́run kò wá tán bí. Àwọn tó ti gàn wá tún wá. Mo dúpẹ́ mi ò mú bọ́. DJ drop it.
Àwa pọ̀ dáàtọ̀. Àwọn tó ti gàn bí rí wá pọ̀ dáàtọ̀. Àwọn tó ti gàn wá pátá pọ̀ dáàtọ̀. Àwọn tó ti wá pọ̀ Ṣẹ́rí ẹni tó kọ orin yẹn gangan lélẹ́yìí. The original composer of the song and produced by this amazing brother of mine. DB Comic. What's your Instagram handle? And DB_comic17. Ó nìyẹn. DB __ comic17. Whether Instagram, TikTok, YouTube, anywhere. Ó yẹ máa tẹ̀lé. Ṣé ẹ ti rójú yẹn? Dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ wo lẹ̀wẹ̀ ẹnu ọkọ ẹ ṣé gan bọ́lá Sàámú ẹ wo ríǹgì tẹ fún mi yìí so beautiful ló jọ mí lójú gan o mo ti ẹ̀ wò pé tó bá fi máa di ọ̀la kí n lọ sí studio kí n lọ ṣe photoshoot kẹ́yìn náà kẹ́ẹ̀dẹ̀jọ́ kẹ́ bá mi wá time so that àdìjọ lọ a lè lọ ṣe pre-wedding shoot yẹn àkàn lọ ṣe ni àjọ lọ ṣe papọ̀. ẹ jọ ẹ̀yin MC wa méjèèjì ráìsì mélòó lẹ ti jẹ lónìí abọ́ mélòó lẹ ti jẹ ìwé bí àwọn ẹ̀gbọ́n ìṣe ń pariwo wàá ti mọ̀ pọ́n ti jẹun bàjẹ́ ń bí pléètì mélòó lẹ ti jẹ láàrin mi àti yẹn já mi. ẹnjìníà ló sọ ayé wa di bẹ́ẹ̀. Mo ti jẹ bíi pléètì mẹ́rin. ebe yìí lẹ ń ṣe nǹkan. Bẹ́ẹ̀ni. wọ́n lẹ jẹun mọ́júmọ́ náà ni. ìdówó ẹ̀ ò jẹ. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Ìwọ tínú ẹ bá dùn láti wà ń bí báyìí. Sọ pé ọdún. Ọdún. Ṣé mo ní ọmọ bá ń kú? Ṣé o tún fẹ́ jí ọ̀rọ̀ mi ni? Do you want to steal my voice? If you have. If you àti mo dojú yín mọ̀. Ẹ ti ta pọ́pọ́ fún àṣàdúgbò wa rí. If you are very happy to be here, sọ pé ọdún. Ọdún. Mi gbọ́ dáadáa. Ẹ sọ pé ọdún. Ẹ sọ pé ládé. Ládé. Ọdún. Ọdún. Ládé. Ládé. Kí la ṣe lénìí? Kí la ṣe lénìí? Ọdún. Ọdún. Ládé. Ládé. Àwa ṣọdún fún ọdún la. Dé. Ọdún la. Dé. If you love Odunlade Adekola, a round of applause for you. Ẹ máa gbọ́ ṣé rí pátí olòṣì ni wọ́n ti kí oúnjẹ jẹ o. Pátí fada tiwa Odunlade Adekola. Wọ́n sọ pé lẹ́yìn tẹ́ bá ti jẹran wá tán wọ́n máa gbé round 2 wá lẹ́yìn yẹn tún máa ṣe take away. Lọ́lé. Pátí kan la wà ní last week. Ẹ̀yin tẹ́ bá dé notice dáadáa ní pátí jollof rice máa ń ṣùọ̀ ní Nigerian party kò sí bóyá fẹ́ jẹ́ kán má pariwo wọ́n máa ṣe jollof kí wọ́n pariwo wọ́n máa ṣe jollof kán má pèrò wọ́n á ṣe jollof rice. Mo wá lọ Iléṣà láti Ìbàdàn torí pátí kò dẹ̀ sídìí méjì tí mo ṣe lọ bí kò ṣe jollof rice torí kí jollof lè tètè kàn mí mọ́mí dádì iwájú ni mo jókòó sí kò sẹ́ni tó pè mí o ẹ tó ṣe nǹkan bó ṣe gba microphone yẹn ó ní ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń serve mi ìfẹ́ kẹ́ serve láti wájú kó má bàa disturb program ẹ̀yin ní kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ó kù èèyàn méjì tí jollof máa kàn mí náà bá ní jollof rice tán ibi tí mo fẹ́ máa bínú pé ládùúgbò owó mọ́tò tí mo fi wọkọ̀ wá sí Iléṣà mi ṣe ní jẹun ẹ tó nìkan sọ pé calm down àmàlà ń bọ̀. Ladies and gentlemen mo bá wò pé ẹ̀yìn tán ti ń sáàbù ló máa pè mí kí n lọ jókòó sí mo bá dìde níwájú tí mo wà mo lọ jókòó sẹ́yìn mo ṣe gbá màlàdé wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ sí sáàbẹ̀ látẹ̀yìn ẹ tó ṣe kọ́ bá tún gba mic ó ní ẹdú ẹ má ti sáàbù torí ẹ̀gbọ́n tó bínú lẹ́ẹ̀kan yẹn wípé oúnjẹ ò tètè kà wọ́n iwájú ni kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ó tún kéèyàn méjì támàlà máa kàn mí àmàlà bá tún tán ṣé wàá mọ tó wá bí mi inú jù lọ́jọ́ yẹn ìgbà tó máa bẹ̀rẹ̀ sí sáàbù omi ìṣẹ́wọ́ ọ̀dọ̀ mi náà ti bẹ̀rẹ̀ ṣé tí ò jẹ́ wọ́n sanwó ni. Now ladies and gentlemen ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa mo fẹ́ bẹ̀ yín ni o ẹ má bi àwọn ọmọ kékeré pé what do you want to become in future mọ́ ẹ jọ ẹ má bi wọ́n mọ́ ìgbà tí mo wà kékeré wọ́n bi mí mọ́ èmi ní ká mọ́ mo ní má what do you want to become in future mo ní medical doctor ìgbà tí Nàìjíríà gbá mi mú kódà mi ìdí small doctor gan
mo fi ń ṣe tọ́ọ̀gì ni ladies and gentlemen ẹ jẹ́ kọ́ mọ́ ṣe tó bá wù ẹ wo bọ̀bọ́ yìí dókítà ló lóun fẹ́ ṣe oní tí ń kọ́ mi ò mú gbó eléyìí bó ṣe wà ìgbéra tán lọ́ọ̀yà ni ó fi ń jẹ bẹ́ẹ̀tì lọ́wọ́ Ọdúnládé ní báyìí. èmi ò ní atótónu púpọ̀ ṣé o ní àwọn ìbéèrè kan fún ọ̀gbẹ́ni Mufu. ta ló play ọ̀gbẹ́ni DJ ṣé mo rán ṣe ẹ sà nìbàdàn àwọn tọ́ọ̀gì kò sẹ́ni tó bá wọn jà o wọ́n á dẹ̀ fẹ́ sàrà wọn wọ́n á múra wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan Kàbírù mo lálàárí ọ̀pọ̀ ogún mi ìyá rẹ̀ Ọlọ́run ó wá láwọn kan tó máa ń ṣe bẹ́ẹ̀ junction lémi everyday mo wá pè kan nu wọn mo ní wá Kàbírù Ṣèyí Mákindé ti da sójà síta tó bá dẹ̀ mú ẹ wọ́n máa nẹ̀ ẹ́ ó ní kàmọ́ stéètì mọ́ lọ́mọ wáìnì mi o kò sí nǹkan tí sè yóò ṣe fún àwa o ọ̀rẹ́ mi Làtífù ó na sójà pa ń jẹta mo wá wò pé ẹni tó na sójà pa ṣe mọ̀ pé alágbára ni mo wá ní ìjọ́ torí tọ́lọ́ fún mi ní nọ́mbà Làtífù ọ̀rẹ́ rẹ tó na sójà yẹn ó ní Ọlọ́run ò ní jẹ́ mí ti rẹ o mo ní kí ló dé aṣọ òkú rẹ láwọ̀ yìí sójà ti nà pa. Ladies and gentlemen, this is erékeré. èmi náà pè ní àṣà ìjọmọ̀jalè àwòdì ìjọmọ̀gbìn nǹkan tápàrọ̀ bá jínú kó bá bẹ̀ kí jíjẹ erékeré ọmọ olè ní jẹ́bẹ̀ ogún ọdún ló fi wọ́wọ́ fóònù rẹ kò kan terékeré ọgbọ̀n oṣù ló fi kíìpù wọ́lẹ̀tì ẹ̀ kò kan ti pásítọ̀ Pikin kódà kó lóyún oṣù 9 kó sì wá ń bì èmi ò gbé èmi tí mo jí mọ́tò alápẹ̀ni jí tàbí jà yọ nẹ́kílẹ̀sì àbú ibẹ̀ wò mí wò mò ń ja olè burúkú bẹ lójú mi nínú Ìbàdàn táwa wà tá a bá ní ká yọwọ́ bàbá wa ní àtò Yunúsì kúrò alọ́kọ́lọ́ kígbe bí erékeré òsì èmi erékeré ọ̀kẹ́rẹ́ mi jẹ́jẹ́ ìjẹ́ ìdàkọ̀ gbọ́n kẹ́kẹ́ bìsì méje létí kan paraparamu lówó àwọn ọlọ́ba bàbá. Esa, ladies and gentlemen, a round of applause for our president Baba Latin. Ẹ káàbọ̀ sà. Esa, ẹ pàtẹ́wọ́ fún bàbá dáadáa. Ẹ pàtẹ́wọ́ fún bàbá dáadáa. Ẹ jọ ẹ̀yin kámẹ́rámà yìí ẹ kú ọmọ ẹ̀ mo fẹ́ káwọn èèyàn rí mi dáadáa. Ẹ pàtẹ́wọ́ fún dáàdì dáadáa. Welcome sir. Welcome sir. Ẹ káàbọ̀ sà. Ẹ káàbọ̀ sà. Ẹ má ti lọ sà. Ẹyẹ èèyàn ẹ sọ pé bàbá láti o. Ẹ má lọ jíìmù o. Antinata ni ẹ má lọ. Ẹ sà kí tó máa lọ ladies and gentlemen. Mo ní 100,000 kan bí tí mi lò mọ́. Ìwọ tó bá mọ̀ pé o ní ìdí 100,000 tó mọ̀ pé 100,000 òkèrè náwó sókè ẹnìkan péré mo fẹ́ fún ẹnìkan péré. Okay 1 2. Okay gbogbo ilẹ̀ 100,000 ẹ lọ ṣiṣẹ́ kẹ wá. ara ẹ ṣé nọ́mbà yẹn ti wà ń bẹ̀ ọmọ Kọ́láwọlé àpín nọ́mbà ọmọ Ògúnjìmí kò sí àkókò ẹjọ́ ẹ jẹ́ ká ṣe pápápá. lóní kọ́mọ́kọ́mọ́. ìbejì mórí yín o. Good to see you again this year. ẹ jọ̀ọ́ gbogbo tá a ní ká máa ṣe ẹ jẹ́ ká make sure pa à ń ṣe o torí ìgbà tó bá máa dé bí ẹ̀bùn. àwọn ẹ̀bùn oríṣiríṣi ṣàkó ń wọlé ṣá. mo rí àǹkárá lóríṣiríṣi. àwọn àǹkárá rẹ̀ aṣọ ọdún rẹ̀. àwọn ámpà téèyàn máa gbà. tí ò ní gbàgbé ọjọ́ èní. Ọlọ́run á máa ṣọdún fún yín ambassador Odunlade. Ọlọ́run á máa dá yín lọ́lá sí Odunlade Adekola. bẹ́ẹ̀ mà ṣe ń ṣọdún fáwọn èèyàn yìí Ọlọ́run á ṣọdún fẹ́yìn náà. Ọlọ́run á wo gbogbo ẹnu tẹ́ ẹ bọ́ lónìí. Ire yín tó ti pọ̀ yóò túbọ̀ máa pọ̀ sí i. Àmín o. Èní lẹ́ mọ̀ wípé Ọlọ́run gbà fún ẹnìkẹ́jẹ́ nìkan lọ́sẹ̀. Bẹ́ẹ̀ ní sà. Àṣẹ Òdùmarè ń bẹ ń bí tó ń bọ́dúnladé Adékọ́lá ṣiṣẹ́ ìyanu rẹ̀. Nínú gbogbo rògbòdìyàn yìí. Oh God. Ẹ tún lórí ọ̀fẹ́ àti máa ra àwọn ẹ̀bùn ńláńlá wọ̀nyí. Kí wọ́n lọ lọ́rùn ò lè ṣe. Kò mà sí. Wọ́n gbé nọ́mbà dé. Nọ́mbà ló dé yìí o. Ògo dé. Nọ́mbà oríire dé. Nọ́mbà àṣeyọrí dé. A máa mú ẹyọ kan ń bẹ̀ náà ní. Èyí tá a bá ti mú ó ṣeé ṣe kó jẹ́ wọ́n ló máa kọ́kọ́ ṣoríire. Má sọ nọ́mbà rẹ nù o. Má sọ nù o. Ó yẹ ẹ jẹ́ ká pín nọ́mbà yẹn pápápá nígbà tí. Ẹ jẹ́ máa pín nọ́mbà yẹn bí a ṣe ń pín yẹn òun ní ambassador Tóbi Fẹ́ẹ́.
sà. Bàbá mi ò fẹ́ rí mi fún wa. Wọ́n kọ́ àwọn tó kúbọ̀kúbọ̀. Olúwa sọ àrà àwọn sì túká. Ara ilé mi wọ́n wà níbẹ̀. Gbogbo ọlọ́pẹ̀jẹ̀ wọn ló kọ̀ ọ̀kọ́. Torí bá ní bàbá kan tí ó bá bẹ̀. Òun láti ọmọ tó tó gbàdí. Wọ́n kọ́ àwọn jọ lọ́lọ́pọ̀. Bàbá mi ò fẹ́ ibi fún wa. Wọ́n kọ́ àwọn jọ. Olúwa sọ àrà àwọn sì túká. Ara ilé mi wọ́n wà níbẹ̀. Gbogbo ọlọ́pẹ̀jẹ̀ wọn lọ́kọ̀ ọ̀kọ́. Torí bá ní bàbá kan tí ó bá bẹ̀. Òun láti ọmọ tó tó gbàdí. anybody tó bá ní 419 lọ́wọ́ ó là díje pé ké sí. mama ṣé yín ló lè ẹ̀yin ní 419 ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má ti jù wá. tẹ́ ẹ bá ní 419 lọ́wọ́ ẹ má bọ̀. bàtà ẹsẹ̀ kan lẹ́wọ̀ débí báwo ló ṣe ṣẹlẹ̀. ṣé kìí ṣe pérékéré ti dọ́dọ̀ yín o ibi tẹ́ ẹ ti ń bọ̀ ọ̀nà yẹn há wow lára àwọn nọ́mbà tá a ti mú yẹn àwọn kan wà níbẹ̀ tó bá wo ẹ̀yìn nọ́mbà yẹn wà á rí 50 kg of bag of rice wà á rí lẹ́yìn ẹ̀yin wo lẹ ní nọ́mbà yẹn lọ́wọ́ ẹ nawọ́ sókè. ẹ̀mí mímọ́ mo dúpẹ́ lọ́wọ́ tẹ ní 50 kg. olúwa mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wàhálà ó ti parẹ́. nomi tí ni ẹ wá síta ẹ kàn náwó mi tẹ wà ní. èmi náà ní ó ti parẹ́ ni. ẹ̀yin náà ní 2 ẹ̀yin náà ní 3 alájà yẹn ní 4 ẹ̀yin náà ní 5 ẹni ń bí 6 mi ò ní ẹ wá síbí ẹ ní 7 ẹ̀yin náà ní 8 ọ̀rọ̀ ẹ ṣe rí láàrin àwa 8 àbí 10 tá a ti ní lọ́wọ́ yẹn láàrin wa la máa jẹ báàgì mẹ́ta tó wà ń bí láàrin àwa tá a ti ní lọ́wọ́ yẹn la máa jẹ 3 bag of rice tó wà ń bí báyìí ṣó yé wa bẹ́ẹ̀ yẹn so ibẹ̀ yẹn òun láti máa wá pe nọ́mbà kan tá a máa wá mọ ẹni tó ní gangan ẹ máa gbàdúrà àdúrà yín ti gbà débì kan ó wá kókó gbà débi tẹ́ ẹ ti máa rí gbédélé. ó yá táyé kẹ́yìn ẹ tún bá wọn lè nọ́mbà kọ̀ọ̀kan sí i. kí ló wà lọ́wọ́ yín wọn pe 544 àbí kí lè pè. ọlọ́mọ ṣàánú 544 látọ̀. wọn pe 544. ẹ̀yẹ máa lẹ má wọrí. ta ló ní 504 lọ́wọ́. sẹ́yìn ò gbọ́ nọ́mbà yìí ni 504. yes 504. ó yẹ bá mi pe nọ́mbà méjì kan sí i ẹ̀yẹ pè kan kíkejì yín náà pè kan. 746. 746. 431. 431. 746. 746 431. ta ló ní lọ́wọ́. 746
Gbóyè. ráìsì lẹ́yìn náà fẹ́ ó yá ẹgbẹ́. Ráìsì kan náà rèé. ẹ̀yin Tọ́jú ráìsì ló fẹ́. ó ti di tiyín èwo ẹlẹ́rìn Èwo ló ẹ̀yẹ. fẹ́? Ráìsì. spaghetti ó yá Jésù gbé. àgbẹ̀. ìwọ ló ní ó yá ṣó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ yẹn. Ó yẹ ẹ máa fọkàn gbàdúrà. ọmọ láfọ́tù ẹ̀dà kò sí ń bẹ̀ mọ́. 525. 525 ìwọ tó bá ní nọ́mbà yẹn lọ́wọ́ ọyá máa bọ̀ 525 going 525 525. gone 600. 600 nọ́mbà tó ní kan tó ní kìmí gidi gan nọ́mbà tó ní àpẹẹrẹ 600. bẹ́ẹ̀ ṣẹ́jú mi ò ní pè yín bẹ́ẹ̀ sọ kẹ́lẹ́kẹ́lẹ́ mi ò ní dá yín lóhùn. ìyá ẹ lọ jókòó everybody ẹ jókòó sórí síìtì yìí ẹ má lè wọ 701 701. ẹ wo nọ́mbà yìí dáadáa o 701. 701. 600 ó yá 701 mọ́bọ̀ dádì ẹ tún pèsè bóyá wọ́n tún máa wà ráǹdì. 1000. nọ́mbà 1000 èwo lélẹ̀ máa bọ̀ báyìí. 525 ọ̀nà jíǹtẹ̀lẹ̀ ni máa bọ̀ báyìí. Congratulations to you. èwo rèé 701 1000 dídà nọ́mbà 1000. Okay, ó ti ń bọ̀. wow iye ọlọ́mọ ni ṣá I'm happy for you thank you so very much sir. ẹ ṣé gan ni sir. ẹ ṣé gan sir. any number from 401 to 1000 bọ̀ ẹ kọ́kọ́ kí wọn náà sà. Sallu ala nabiyil karim. bó tilẹ̀ jẹ́ wípé ìrántí ọjọ́ ìbí Jésù Kristi là ń ṣe lénìí ṣùgbọ́n nígbà tí ó jẹ́ pé brọ́dà wa bàbá wa ọmọ wa ẹ̀gbọ́n wa Odunlade Adekola kò sí nǹkan táwa náà ṣe táwọn náà kì í bá wa dá sí wọ́n jẹ́ èèyàn gidi láwùjọ wọn ò dẹ̀ fi àlùbáríkà ara wọn ṣe ahun sí ẹnikẹ́ni à ń gbàládùra fún ẹ pé kólúwakúwọlá àṣẹ gbígbàdúrà tó ń bẹ lọ́jọ́ ìní kó túnbọ̀ jẹ́ kí wọ́n máa tẹ̀síwájú sí i. àmín Jésù. àwọn èèyàn ò ṣàmì. àmín. Odunlade Adekola kó máa gòkè sí i. Odunlade Adekola kó máa wálẹ̀ láéláé. owó Odunlade kó máa pọ̀ sí i. àmín Jésù. gbogbo ọmọ tó wá tara Odunlade jáde káwọn náà lálùbáríkà. àti gbogbo àwọn tó yí Odunlade ká pátápátá. ọ̀làlá haúlà. wàlá kùwátà ìlàbílà àlẹ́lẹ́ azim. ẹ jẹ́ kí mi náà ṣàdúrà kan fún gbogbo wa. ẹni tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ fọ́ lé léjìká ẹni tó bá nígbàgbọ́ wípé ìní ọjọ́ àṣẹ ni ọjọ́ gbígbàdúrà ni gbogbo ohun tó bá ti wí pátápátá lọ́lọ́run ó sì máa ṣe fọwọ́ lé léjìká ó yá sọ fún un pé bó fẹ́ bó kọ̀ nínú ọdún tá a wà yìí wàá ṣàǹfààní nínú ọdún tá a wà yìí wàá dolúwọmọ nílé bàbá rẹ wàá sì dolúwọmọ nílé màmá rẹ ohun tó ń pa ẹ́ lẹ́kún yẹn ó sì máa dẹ̀rín wàá ṣàǹfààní níkẹyìn ayé rẹ wàá yìn lọ́hùn wàá ṣàǹfààní ò ní ṣayé aláyé mọ́ tún máa gbọ́ bó fẹ́ bó kọ̀ nínú ọdún tá a wà yìí wàá ṣàǹfààní gbogbo apátápátá la máa ṣe oríire o. àmín. àkọ́kọ́ mo mú nọ́mbà 703. 703 ibikíbi tí o bá wà gbé bá díẹ̀ máa sáré bọ̀. 703. tí o bá ti wá kò sí ní àti gba gbogbo nọ́mbà lọ́wọ́ wọn ẹ pè mí. 703. ó yẹ pé nọ́mbà mi sà. bóyá kí n mú 700. 700 ìwọ́dà máa sáré bọ̀ bàbá ti wà ń bí 700. 700 ó yẹ tó bá mi pe nọ́mbà mi sà. 703 wọ́n. ó ga o. 703. 703 700 dà. 700 dà máa sáré bọ̀ ẹ tún bá mi pè mí sà 700 ti ń bọ̀. 700 náà ti ń bọ̀. ẹ máa wọ wáyà ọlọ́mọ ṣàánú o ó yẹ tún pè mí. 705. 705 ẹ tún pè mí sà. from 401 to 1000 any number níbikíbi. ó sì ń lọ náà ni. ṣé 705 lélẹ́yìí. sábúkìlà yìí mú dání ẹ chẹ́ẹ̀kì ẹ̀ dáadáa
705 yes. ẹ tún bá mi pè sí ìta ẹ bá mi pe nọ́mbà mi ẹ lè kúrò lórí wáyà yẹn kẹ́ tún lọ sọ́nà nọ́mbà mi. 800. 800 wọ́n tún rí nọ́mbà màmá mú ẹ tún bá mi pè mí ìsà. ìyàwó pásítọ̀ àyà ó nìyẹn o 800 congratulations ma. 800. 500. 500. nbọ ni 500 yìí bọ́ sí 500 ta ló ní lọ́wọ́ ṣansárébò ni. mi ń gbọ́ torí kíni ṣé 500 rè wow you welcome in oh God bless you. sotito àbíká tó máa pè. ẹ bá mi pé méjì sí sà méjì sí ẹ lọ dúró sápá bẹ̀yẹn sà. 420. 420 420 gbogbo nọ́mbà tá a pè ló ti jáde o 420 420 going. àpè ẹ máa lọ. 708. kí lóye lóye nọ́mbà wo lélẹ́yìí orí ẹ pé o dúró sẹ́gbẹ̀ẹ́ mẹ́ẹ̀ èwo lẹ́pẹ̀ sàníṣì. 708. 708 irọ́ ni o ó tún kàn rẹ̀ tí o ẹ tún gbà thank you so very much sir. thank you sir. ọ̀gá mi èrè àsàlátù nínú ọdún tẹ́ wà yìí ẹ̀yin náà ṣàǹfààní. àmín. orin yín ó jákèjádò àti onígbàgbọ́ àti mùsùlùmí gbogbo èèyàn ló gbádùn orin yín. ó yá ẹ̀yin mélòó lẹ fẹ́ spaghetti. ta ló fẹ́ spaghetti. màmá ẹ gbé spaghetti kan. bàbá mi ti débi tẹ́lẹ̀ èwo ní bẹ́sà. ráìsì ń dádì fẹ́ wọn náwó fún rice spaghetti. okay sir. God bless you sir. ó yá ẹ̀yin yòókù ẹ gbé ráìsì kọ̀ọ̀kan. ó nìyẹn bẹ́ẹ̀ yẹn. àpè nọ́mbà yẹn. mọ̀lẹ́bí lẹ̀ ń wá ìwọ kọ́ lọ́sibí là ń wá ìwọ kọ́. àwa ṣé ti ya fọ́tò yẹn. èmi lẹ̀ ń wá yọ̀ ìwọ kọ́ ọlọ́run. gbọ́dọ̀ wà tẹ́lẹ̀. mo ń bọ̀ o. 708. 708 ṣáláàjì pé 708. wọ́n pè 708 yẹn ló dé yìí o. all right you welcome. ẹ ṣé o. God bless you. ẹ ṣé o. ok ó wá kú ẹyọ kan. ẹ ṣé o. ẹ ṣé gan-an ni ẹ kú ìtọ́jú wa. ẹ jìnnà kí ló dé tó ṣe báyìí. It's Bravo Production. wọ́n dé wá sí èmi tí mi ò kì í sùn ẹni tí ó sùn ló sùn kókó wọlé ṣó ti sùn. all right now thank you mama Debbie ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀. màmá wa Debbie. mama Debbie Ade. ó pọ̀. all right now òun rèé 50 kg yẹn rèé ẹ wo àwọn nọ́mbà yìí bó ṣe wà ń bí àwọn tí wọ́n ní 50 kg yẹn àti kọ́ sẹ́yìn àwọn ló náwó lẹ́ẹ̀kan yẹn so lára wọn lẹ́ẹ̀kan tí máa mú any number tó bá wù yín tí wọ́n dẹ̀ máa wá gbé 50 kg of rice. DJ bring it down thank you. 404. Sir? 404. 404. nọ́mbà 404 máa bọ̀ bẹ́ẹ̀ yẹn. 404. ó yẹ pè mí. ọwọ́ ta ló bọ́ sí. how come. 404 mo ń bọ̀ come my sister please what's your name. Taiwo. Kẹ́hìndé yín kọ́ kò sí ń bí. ok ẹ jẹ́ kó tún pe nọ́mbà mi. 930. 930. Okay. Wọ́n náà ti pè yẹn tẹ́lẹ̀. ẹ nà ó yá let's go. Okay 710. 710. 710. hello my brother you just left here. 710. 710. thank you my brother. 710 going 812. ọwọ́ ta ló wà níbo ló bọ́ sí 812. 812. ẹ ṣe ìgbà gbogbo. àwa tí a nífẹ̀ẹ́ Mr. olówó gẹmọ Portable àwọn gangan náà rèé ní àárín wa God bless you. so àwọn tí. àkọ́kọ́ ẹ kí Odunlade Adekola kó ṣe é
wọ́n ṣe o iléeṣẹ́ wọn. kọ́ ẹ dárúkọ Ọdúnládé ẹ má pè bọ̀dà Ọdún Adékọ́lá ò ṣe o. Ọdúnládé Adékọ́lá ò ṣe ọwọ́ ẹ̀ máa ròkè ó nírẹ̀lẹ̀ lágbára Ọlọ́run. má pè ń bọ̀dà má pè ń dádì. Ọdúnládé Adékọ́lá ò ṣe o ọwọ́ a máa lọ sókè o lágbára. Ọdúnládé Adékọ́lá ò ṣe o ọwọ́ a máa ròkè. torí pé bẹ́ẹ̀ náà ṣe ń sọ lẹ́yìn ọmọ ọdún yìí ó ṣe gbá ó ṣe àwò kọ́ sọ ń bí náà kọ́ sọ ń jojú wa wọ́n ń lo ẹ fún wa lẹ́yìn wa. Thank you so very much. Oya ẹ máa gbé ní kọ̀ọ̀kan ìjèjì bẹ́ẹ̀ yẹn exclusive band oya Subole. Thank you so very much. I remember humble self, Pastor Chinko, comedian. Thank you. See you next year. Ẹ ṣé oya jaga lajo tungba ijó bẹ̀rẹ̀. And your lovely brother, your lovely pastor, your celebrity pastor, Pastor Sobe. Thank you. See you next year. Ẹ ṣé gan o gbogbo àwọn ọmọ yín ẹ lọ mú wọn o ìwọ tọ́nu ẹ kì í máa lọlé o in the next 30 minutes wọ́n máa paná bí ẹni tí ò bá kàn lẹ́yìn á kàn ẹ́ lọ́dún tó ń bọ̀ o èèyàn bíi 700 ló gbà kára tí ò bá kàn ẹ́ lọ́dún á kàn ẹ́ lọ́dún tó ń bọ̀ ire o mọ́mú ẹ dání o. Thank you. ọ̀rọ̀ rẹ̀ wípé wọ́n á gbógun ṣùgbọ́n wọn ò lè borí rẹ̀. Mr. Lanti wọ́n kóra wọn jọ lọ́nà kọ́sà. gbogbo ọmọ ẹgbẹ́ ń dán. wọ́n sá kàbàkàbà lọ́nà méje. wọ́n gbógun sí ẹ̀ lọ́nà kọ́sà. wọ́n gbọ́ dìnídìní wọn. kódà ara lè gan wà níbẹ̀. gbogbo wọn náà fẹ̀jẹ̀wẹ̀ lọ́kọ̀ọ̀kan. my president president babalati ilé wíná ọlọ́run 1930 lẹ́sẹ̀kẹsẹ̀ ló wọ́n ń ṣe yọnu odidi lówó mi lọ́wọ́ pírẹ́sidẹ̀ntì o. ìtọ́lọ́run ò jẹ́ kó wó bóyá ojú ó fún bàbá. bàbá ló ní òyìngìyìngì olúwọ̀rù ọmọ nítorí mi bàjẹ́ bóyá náà ìmọ̀ màmá mi kò nítorí mi pírẹ́sidẹ̀ntì ó yá wọ́n ní àtọ́ ń bá dáyé ẹlẹ́dà ohun gbogbo àgbáyé ìbámọ́ni nìyẹn báwo ni ìbáṣe péré àṣàládù òyìnbíyìnbí bàbá láti ló ń náwó ẹni alájà òun mo kí ẹ síbẹ̀ gbogbo àgbáyé ìbámọ́ni kiri ẹ̀ báwo ni nítorí bàbá láti wọ́n ní kí n ṣe bá mú. yẹ́rọ ẹ ṣe wèrè. Ojibe, will you marry me? ẹ ò bọ́dá Saamu mi láìkẹ́ ẹ má mú mi ṣeré jàre iṣẹ́ serious. Ojibe, will you marry me? Say yes, say yes, say yes, say yes, say yes, say